orílẹ̀ Ifọ̀ ọ̀rọ̀ tó gbẹnu tán ni àmọ́ kọ́kọ́ ọ̀rọ̀ mo kí Ọlọ́run àti gbogbo ẹ̀yin olórí rẹ̀ ẹ̀yin alábìrẹ́kà ẹ jẹ́ máa bá mi sí program yìí ọ̀rọ̀ gbọ́dọ̀ tó báyìí ká má dá sí ọ̀rọ̀ yìí tó wá ka àwọn olólùfẹ́ wa gbẹgbẹ tí bàbá tí kábíyèsí náà ti ń jẹ́ bàbá fún wọn. Àkíyèsí pàtàkì fún gbogbo orí adé èèyàn ní bẹ lẹ́yìn ọba tí wọ́n fi ń pè lálẹ́ ìbá bí kí bá bẹ lẹ́yìn ọgbà ni wọ́n sọ pé kò ní wó wọ́n bá ti jí olórí nínú ìlú tí ọba séèyàn ń bẹ tá a lọ bọ́ jọba lé lórí. Ìlú mọ́sáàsì tí ọba sí jẹ̀mọ́ ń bẹ ta ní jẹ̀mọ́ mú. Mọ́sáàsì tó níjọ tó níjẹ̀mọ́ ni wọ́n ti yàn mọ́ mú. Ìlú téèyàn wà bẹ́ẹ̀ ni wọ́n ti yan bá. Àkíyèsí pàtàkì sí fún gbogbo orí adé. Bàbá wa kábíyèsí tí Ifọ̀ yìí òun ló lódùmarè alágbára ń fẹ́ ìdí rẹ̀ síta ni. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọba míì náà tí ń jayé bí ẹni jẹ̀sú. Àwọn bàbá wa yóò bá wọn á ní bàbá bá kì fún ni àmọ́ kì fọba. Àkíyèsí pàtàkì fún gbogbo orí adé déédéé mìíràn wo bẹ́ẹ̀ nìkan bá wà lórí àpèrè bàbá rẹ̀ lónìí ẹni kò ṣe sùúrù àwọn kan ni wọ́n wà ń bẹ̀ lánàá àwọn míì ò tún wà ń bẹ̀ lọ́la. Gbogbo alágbára kọ́ rọra alágbára àná ti dọ̀lẹ́ ọ̀lẹ àná ti dá lágbára fàádù ni máa yorí ìdù. Ẹ̀yin náà wò ní ìsìn ẹ wo ipò tí bàbá wa kábíyèsí orí adé ẹ wo pò tí wọ́n fi ìfẹ́ nú kọ́lébùlẹ̀ àwà ìfẹ́ nú àti àìbìkítà ọ̀nbíàfọ ọmọlàkejì ẹ wo kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n bára wọn ó jẹ́ ìbànújẹ́ fún mi kódà ó jẹ́ ìdójútì. Torí gbogbo ẹni tó bá láròjinlẹ̀ ẹni tó náà ń bá ronú ọ̀la tó náà dẹ̀ ń bẹ̀rẹ̀ ipò gíga kò gbọ́dọ̀ máa ronú pé ẹni tó bá ti ga kó jábọ́ bọ̀ tẹ́ni tó bá wá ga bá ń ronú bí ìgbà pé ẹni tí ń bẹ lẹ̀ wọ́n jámọ́ nǹkan kan ha. Èmi a máa wí lọ́pọ̀lọpọ̀ gbà pé ẹni tí ò kéwú náà ní tó ké o àáfà náà sùúrù sí o òótọ́ ló kéwú ẹni tí ò kéwú ní ọ̀tọ̀jú ẹni tó kéwú. Àáfà máa wo sẹ́mọ̀ bí ìgbà pé ọ̀jàbọ̀ àwọn tí ò kéwú yẹn àwọn tí wọ́n mọ kéwú yẹn àwọn tí wọ́n rẹ̀ kún ọ̀fà kẹ̀kẹ́ o àwọn ni wọ́n máa tọ́jú ẹni tó kéwú. Ẹni tí ò kéwú ní ọ̀tọ̀jú ẹni tó kéwú. Olówó ṣe sùúrù ẹni tí olówó ní ọjà yọ ọmọ yìí pé olówó níyì lára kí kábíyèsí ọba àlú ṣe sùúrù àwọn ìjòyè aráàlú ní ọjà kí wọ́n mọ ipò ọba. Akínsọ́lá ọlọ́run lè ṣe àbúrò ní ṣe yín. Olúwadámiláre Fúnmiláyọ̀ ìdààmú ò ní jẹ́ ti láéláé ẹ jẹ́ bá mi sí àpúrógámù yìí ẹ jẹ́ kó dé Ifọ̀ ẹ jẹ́ kó dé òde àwọn ọba orí adé ẹ jẹ́ kó dé òde gbogbo àwọn alágbára ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn aláṣẹ ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn onípò kọ́dà ẹ jẹ́ dọ́dọ̀ gbogbo àwọn àfáà ẹ jẹ́ dọ́dọ̀ pásítọ̀ ẹ jẹ́ dọ́dọ̀ olórí ìjọ
gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ipòkípò tó bá wà lónìí má rí rẹ o Ọlọ́run kọ yẹn ni o. ẹ jẹ́ ọdọọdún àwọn olówó, ẹ jẹ́ ọdọọdún àwọn olóṣèlú, ẹ jẹ́ kí láìfù mi ọdọọdún àwọn aláṣẹ, ẹfọ ẹ jẹ́ ọdọọdún àwọn ọlọ́pàá, ẹ jẹ́ ọdọọdún sójà, ẹ jẹ́ ọdọọdún múbà, ẹ jẹ́ ọdọọdún gbogbo alágbára tó ríra rẹ̀ bí alágbára tó gbàgbé pé ẹnìkan tó ń bẹ lókè tó lágbára ju anybody lọ. abani la jabani kudari na kota swali wali kulli kaumi na kotu wa kudaru. lillahi mulku samawati wal ardi ba'da basmala a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim lillahi mulku samawati wal ardi. Gbogbo tí jí ọlá sánmà àti kò àtagbára ti bẹ ní sánmà àti kò àtagbára àtọ́lá ti bẹ lórí rẹ̀ líláì Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Àtẹ̀mí àtiwọ́ wọ́n fún wa ní títínú ipò àti ọlá àtàsí Ọlọ́run. Who anybody, who are you? Gbogbo alágbára, gbogbo aláṣẹ, gbogbo onípò, ẹ sì fi ti kábíyèsí àbísẹ̀mí ọba Àfọ̀njá fi kọ́gbọ́n. Wọ́n wá bẹ̀rẹ̀ àwọn sórí ọba yìí. Mo wá rí pé àti bàbá kábíyèsí àwa ni ká pọ́n àṣẹ Ọlọ́run lé lára bàbá yìí alábùkù lọ́ba yìí. Original dọ̀kí alábùkù. Wọ́n ní kábíyèsí yọ ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Wọ́n ní wọ́n ti jẹ oyè Mufasiru nínú mọ́sálásí rí. Tí wọ́n wò yí pé oyè yìí, oyè ńgbà tí ìsòyè odidi màmú lù ú, tá a pé oyè mọ́sálásí ọba náà gbọ́dọ̀ dá sí i. Wọ́n ní ẹni gbọ́dọ̀ jẹ́ pé Mufasiru ni. Àbísẹ̀mí ọba kábíyèsí fọ̀ yìí, ó ní ká lọ pé Mufasiru yẹn wá. Wọ́n ní ọdẹ ń lu Mufasiru náà ó ń lu àfáà. Lẹ́yìn ìgbà tá a fa ìfún kábíyèsí lápọ̀nlé àti ọwọ́ tiẹ̀ tilẹ̀kùn yẹn. Wọ́n wá ń ka àwọn báàgì tó fara pẹ́ntì kábíyèsí tún ṣe pẹ̀lú bàbá age of 70-something years. Ààrẹ tó lò lè ka mẹ́jọ, ara àwọn tí wọ́n ka méjì, ara àwọn tí wọ́n ka mẹ́ta. Àmọ́ jẹ́ ìbànújẹ́ fún mi kí n pé mo fẹ́ máa kà á. Mo fẹ́ kẹ́nìbọ̀dì ó fi ọ̀rọ̀ kábíyèsí kọ́gbọ́n. Ẹni tó bá gẹ̀lẹ́ àbùkù máa ń wá kiri o. Tí ọba yí ẹnìbọ̀dì ẹjọ́ yẹ yìí o. Ẹni tó bá gẹ̀lẹ́ àbùkù máa ń wá kiri o. Igi ọ̀kẹ́kọ́ dojú tó o. Kí lábùkù wá lọ́dọ̀ ẹni tá yé ọmọ. Gbogbo ẹni tó dẹ̀ ga, ẹni tá a rò pé ọjà mọ̀ nkankan, ẹni tá a rò pé òní, ẹni tá a rò pé ayé ọmọ òní ọ̀pariwo ẹni tó ti ga. Abisa Joshua, God bless you. Wọ́n ti sùn náà kí ló dé? Ta ni yẹn? Bọ́tà kó bẹ́ẹ̀ wọ́n ti sùn. Mọ́tà mọ́ mi láàmú o. Ẹ má bínú ọmọ kan lọ́fẹ́ máa jí mọ́ mi jàre. Mo ti ní tàlàjà bá ti sùn mo ní ẹ má jí wọn.
ẹgbọ́n kí ládùúgbò ọmọ ṣe ń dá tí ò ní sùn nígbà tó bá tó níyà ní ọ̀dà láàmú kí ni wọ́n mọ̀ níra wọn láàsí. lílá ọ̀tọ̀ ni Ọlọ́run ọ̀tọ̀ ni Ọlọ́run fọlẹ́ akọ̀fàrífù lìálì àkìlà tó sì ní nílì gẹ́rẹ́ láì ṣe yàtà àtẹ́dì. Mrs. Olusola, God bless you. Ọ̀tọ̀ ni Ọlọ́run ọ̀tọ̀ ni Ọlọ́run fọlẹ́ akọ̀fàrífù lìálì àkìlà bá a ṣe jẹ́ àfa yìí ẹni tí ọ̀fà kankan náà mà ní ipò tó tóbi ẹlòmíì ò kéwú fálù rẹ̀ níwájú Ọlọ́run ju tààfà lọ. ẹlòmíì ṣe pásítọ̀ ẹlòmíì kì í ṣe wòlíì ọmọ ìjọ ni fálù rẹ̀ níwájú Ọlọ́run ju ti pásítọ̀ rẹ̀ lọ. àìmọye ìjòyè tó jẹ́ pé pàtàkì rẹ̀ kì í ṣe gbé ọba níwájú Olódùmarè. alágbára ayé ẹ̀rọ ránṣẹ́ o aláṣẹ ayé ẹ̀rọ ránṣẹ́ o onípò ayé ẹ̀rọ ránṣẹ́ o ilẹ̀ yọ ẹ̀wọ̀n bíi kábíyèsí ẹ̀wọ̀n bó ti sọ rẹ̀ dẹ́lá mọ̀ confidence bàbá kábíyèsí mojúbọ orí adé o tó nílùú tiwa tí wọ́n ti bí wa a kì í yájú sórí adé ni mo fi ní àmọ̀ràn fún gbogbo orí adé. Èyí tí bàbá kábíyèsí àbí sẹ́mi ìṣe yóò ti pọ̀ ju ọ̀pọ̀ o. Báwo lẹni tó wà nípò gígé ó sì sọ pé ká má sọ̀rọ̀ òun láì dáa? Ìkànnì kẹjì àfọwọ́mù. Ọlọ́run fowó kí ọ. Ọlọ́run fọlá kí ọ. Ọlọ́run fipò kí ọ. Ọlọ́run fìmọ̀ kí ọ. Ọlọ́run fèyè kí ọ. Ó ní ká má sọ̀rọ̀ rẹ láì dáa. Ìtọ́nà ń kó fún ọyẹ ti pọ̀ ju ìkànnì òmú ìsídàánú kó oníkọ́lọ́ lọ gbọ́lá lọ́wọ́ ẹ ká má sọ̀rọ̀ ẹ àwọn ká má sọ̀rọ̀ ẹ kó ọmọ lọ́la lọ. Ẹ̀gbọ́n tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó wí ni ànábì ní kullu sí ni'mati ma'sud kullu sí ni'mati ma'sud gbogbo ẹni tó lọ́n bá ti fún ní ọlá kan. Àbọ́lọ̀ ń fún ọ ní ipò kan àbọ́lọ̀ ń fún ọ ní àṣẹ kan àbọ́lọ̀ ń fún ọ ní agbára kan lọ́ọ́ gbà pé wọ́n máa kéta rẹ wọ́n sọ̀rọ̀ rẹ láì dáa wọ́n ṣe mẹ́tì rẹ láì dáa jẹ́ kí wọ́n máa ṣe jẹ́ kí wọ́n máa sọ kí wọ́n sì máa bára rẹ nípò gíga. Kullu sini mati masud. Bàbá kábíyèsí àti sẹ̀mí kílẹ̀ tó fẹ́ nílẹ̀ Yorùbá o ibi òye pín sí ibẹ̀ lórí adé nídìí ìsìlámù ibi òye pín sí ẹnìmọ́mù ní ṣọ́ọ̀ṣì ibi òye pín sí ní pásítọ̀ ibi òye pín sí nílẹ̀ Yorùbá Ọlọ́run ti gbé síbẹ̀ ẹ ti dọba ẹ tó wá ń wẹ̀yìn pa àwọn kan sọ̀rọ̀ yín láì dá wọn ò ṣe ní sọ ọ́. Wọ́n ṣe mítì yìí láì dá wọ́n ṣe ní ṣe ọjọ́ tẹ́ gba fọ́ọ̀mù ọba sẹ́yìn nìkan lẹ gbà ní Olódùmarè alágbára lọ́kà yín yẹ kullu sí ni'mati ma'sud. Wọ́n tún ti múná lọ. Àyùbá ẹ̀yà fẹ́ wá ló bá tẹ jẹnẹrétọ̀ o. Kullu sí ni'mati ma'sud. Ẹni tí ò sí kí ọlọ́ngẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n pẹ̀gẹ́ rẹ̀. Ẹ wá ní bàbá yẹn ẹgbẹ́ etí ẹ̀. Bàbá yẹn tún lára àwọn ọ̀yá ẹnìkan ni ó dọ̀bálẹ̀
dọ̀bálẹ̀ bàbá yẹn tún dọ̀bálẹ̀ bàbá yẹn ní dírẹ́fà tún wá náà dírẹ́fà. ẹnìkan kì í jáwádé bàbá kábíyèsí ọ̀pọ̀ yẹn ní jẹ́jẹ̀ mọ́ ọ̀pọ̀ yẹn ní jẹ́jẹ̀ mọ́ kò sẹ́ni kankan tó bá fẹ́ sin ọlá lé lórí aráàlú ni kò sẹ́ni kankan tí màmú fẹ́ sọ ọlá lé lórí àwọn ìjẹ̀mọ́ mọ́sáàsì rẹ̀ ni. Kò sí ẹnì kankan tí pásítọ̀ fẹ́ lọ lálẹ́ lórí ọmọ ìjọ ni a gbọ́dọ̀ ronú sí i pé oníkálukú ló ní àǹfààní tí ń ṣe fúnra wọn bó bá jẹ́ jí aláṣẹ bí ọba sì jí aláṣẹ lórí nílùú sáràlú náà wà láǹfààní tí ń ṣe fọba ni límùrídìí àkún alálìmùrídù wà ní mùrídù àkún alálìmùrídì. ẹyẹ àgbà ìpè wọlé ètí kábíyèsí ṣe yìí kí lẹ́yìn náà rí sí i. mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ kan náà. ẹnìkan tí ò tó àbíkẹ́yìn bàbá wa ń gbá bàbá létí. olórí ìfọ̀ náà fọwọ́ síbílà kúrò lórí bàbá ní bàbá lórí ìkóyà àgbà Abraham Ariola nílùú tó ní ọba tó níjò yẹn nìkan sì ń pọ̀ sí pé bàbá yẹn ara àwọn òjá ara bàbá yóò sì yà lóòótọ́. ọba ìyá ni ọba tí a ní. èyí tí kábíyèsí olórílẹ̀ èdè Ifọ̀ tó ń jàràn lórí social media yìí kọ́ làkọ́kọ́ ṣùgbọ́n máa sọ méjì pé. ẹ máa gbọ́ o. tí èrè wà lọ́wọ́ mi mo ní bíi mẹ́fà tẹ́rì wà if you challenge me I will produce it. ní orílẹ̀ Ifọ̀ ẹni tó jẹ́ fún Fasir orílẹ̀ Ifọ̀. ẹ máa gbọ́ o. wọ́n pè ní Azeez lọ́dún 2019 nínú November wọ́n fẹ́ jẹ oyè kan nínú mọ́ṣáláṣí wọ́n wá contemplate wípé ẹ jẹ́ kí olórílẹ̀ Ifọ̀ gbọ́ wọ́n ní bóyè ẹ̀sìn Islam ní abẹ́jẹ́ mélòó ní oyè òun oyè tí owó tí wọ́n bá pa bẹ̀rẹ̀ yára lè wọ 10,000. tá a bá fẹ́ ṣe èyí tó fẹ́ jù á jẹ́ kí kábíyèsí ọ̀pọ̀ ẹ jẹ́ ká rò. ẹ jẹ́ bàbá mi sí à prógámù yìí. tí a lè máa fún ọba gbọ́ ṣé bí mùsùlùmí ló bá lórílẹ̀ yìí. gbogbo ẹ̀yin olórí rẹ̀ jọ bàbá mi sí à prógámù yìí lógúnlógún àwọn èèyàn máa pè wọlé o àwọn èèyàn máa pè wọlé o tọ́ra àwọn kan tó ń bẹ tí ń jẹ́ aráàlú kábíyèsí tí ẹ̀ dẹ̀ jẹ́ bíi bàbá yìí. ẹ máa gbọ́ ẹni tó bá gọ̀ yóò níbi tó gbọ́n sí bí ìbọn wá gọ̀ tí ò gbọ́n yóò lẹni tó gbọ́n lé kò gbọ́dọ̀ burúburú. mo sọ fẹ́ nìkan mi ní àmọ́ wo bí mo ṣe mọ̀ mo ní àwọn èèyàn lálára o àwọn olóríire yẹn àwọn tí ẹ lè ra ọ̀pá jẹ tẹ́pẹ́ tó o bá rò pé o lè dọ̀tí mi torí mi ní ṣe jura mi lọ. àwọn tí mò ń wúlò fún tí wọ́n rí mi bí ọlọ́run kékeré àwọn wọ́n fà ó ya ni. ẹ máa gbọ́. tí wọ́n bá pa ń bẹ̀rẹ̀ yára lè wọ 10,000. tá a bá fẹ́ ṣe èyí tó fẹ́ jù á jẹ́ kí kábíyèsí ọ̀pọ̀ ẹ jẹ́ ká rọra ṣe léyìn ní mo kẹ́lẹ́ lábẹ́lẹ̀ ìbílẹ̀ yóò tó tí a lè máa tún ọba gbọ́. ṣé bí mùsùlùmí lọ́ba lórílẹ̀ Ifọ̀ mùsùlùmí ní àfàṣẹ́mi ò. ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n ti gbé gbàjáde síjọba ìpínlẹ̀ Ògùn àwọn ń gbèrò láti tá a bá fẹ́ jẹ oyè ńlá àá jẹ́ kí ẹ̀mí sọ pé mo Fasir 2019 ọ̀rọ̀ ṣẹlẹ̀ lórílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù náà ló wà bẹ́ẹ̀ Adéwálé torí wọ́n wá lo ìdí wọ́n wá pé mo Fasir gbogbo orílẹ̀ Ifọ̀ àfáàbíyèsí wà kábíyèsí lóko tí mo Fasir ṣubú. ẹ máa gbọ́. pàṣẹ fún àrùn. wọ́n ní wọ́n pe mo Fasir orílẹ̀ Ifọ̀ wọ́n pè wá kábíyèsí ní kó lọ pè wá torí pé wọ́n joyè ní mọ́sáàsì kábíyèsí gẹ́gẹ́ lọ́kọ̀ tí mo Fasir lulẹ̀ sábà péjọ́ náà ló ti sin kẹsẹ̀ ni tó bá jẹ́ pé mo
Fásirù tá a bá yájú sọ́ba máa gbọ́ o. Ọba olórí wa ni wọ́n o. Àmọ́ adára ká bọ̀wọ̀ fúnra wa. Tọ́ba jẹ́ wà lọ yájú sọ́ba kò sí kankan tó lè ṣẹlẹ̀ sọ́bọ̀ o. Àmọ́ kó wá jẹ́ pé ọba lọ tẹ aṣọ àná ọlọ́mọlẹ̀ lára fà lámọ̀sí mu mọ́tò méjèlé ni. Ẹ máa gbọ́ lọ. Wọ́n dá Mufasiru odindi orílẹ̀ èdè àbáfẹ́ wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá ná ojú owó hospital ló náà sí wọ́n ya jàdábí àti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ẹ máa gbọ́ kábíyèsí náà ni o ní wọ́n ń sọ yìí o. Wọ́n ní kábíyèsí àfàbílẹ̀ àfíìs tó jẹ́ Mufasiru orílẹ̀ Ifọ̀ ní yíyá yìí ọba ní kó lọ pé Mufasiru yẹn wá kábíyèsí àfìsẹ́mì náà ni o. Ètí ń gbá bàbá arúgbó yìí létí náà ni o. Bàbá wo orí adé yìí náà ni o. Kọ́lá ọjọ́ kọ́ bá nípa èkú burúkú lórí wọn. Ẹni ọba jí odidi olórí láàyè kan ọ̀run àti gbà sùúrù. Wọ́n fi yè jẹ kẹfà ó bínú tí ò nìkan níbẹ̀ mọ́sáàsì ni. Wọ́n ní bàbá kábíyèsí wọ́n gbá Mufasiru lulẹ̀. Gbogbo gidi kan kú nà Mufasiru. Wọ́n tún fa jàlámẹ́ wọ́n fa sọ̀yàmẹ́ Mufasiru lára. Hospital ni Mufasiru ti rò. Ọba yìí náà Mufasiru olórílẹ̀ Ifọ̀ àfíìsì ni Mufasiru ń jẹ ẹ lọ sí fọkẹ lọ ṣàbẹ̀rẹ̀ ẹnì kan wá sọ pé gbogbo iléeṣẹ́ ọlọ́pàá oníkàwọ́ òun ló wà lẹ́ni tó kù nínú iṣẹ́ ọlọ́pàá àti sergeant or inspector. Mo fẹ́ sọ fún pẹ̀lú ọ̀pọ̀ àti àpọ́nlé ẹni dá bàbá ní bàbá kúnlẹ̀ tó bá ní lọ́dọ̀ta ní àádọ́ta kò tí ì ju méjì lọ bàbá ti ṣe 73. Kà ni wọ́n dá bàbá rẹ̀ kúnlẹ̀ bẹ́ẹ̀ lórí lẹ́kọ̀ọ́ alọ́ bàbá lórí ohun gbogbo ètò bàbá dé nísìnyí. Ọdún nípò kan bẹ Ọlábùlọ àbí wọ́n sọ àwọn ọmọ ṣíà ní kí wọ́n tó nà wọ́n mọ tí wọ́n ní. Ẹ máa gbọ́ wọ́n ní ọ̀dẹ́rẹ́ bùkádà tó ń bẹ Ọlábùlọ bàbá kábíyèsí àfìsẹ́mì yìí torílẹ̀ Ifọ̀ yìí bàbá kábíyèsí ń sọ Ọlábùlọ yẹn mọ́tíà kó tó di pé wọ́n nà wọ́n ni gbogbo èyí alágbára yé ẹ ṣe sùúrù ilẹ̀ yọ̀. Ilẹ̀ ń yọ ẹjọ́. Kò gbọ́dọ̀ burúburú kọ́ má kú yànmọ́yàn ẹ tí ó kù láàmọ́ ẹ tí ò tóbi náà lẹ́nu tó tóbi lára ẹ tí ò ní sàrámà lè pàlà bí àfúnyó. Ẹ pẹ̀lẹ́ sá kú dédé àkókò ìsà orí ètò la wà sá o a wà lórí ètò ń pa kábíyèsí àfìsẹ́mì yìí tó ń na bàbá 73 years mo dẹ̀ rí pé bàbá yìí ẹbí yín ni wọ́n. Ẹ ṣeun. Bàbá yẹn bàbá ọ̀rẹ́ mi ni. Bàbá ọ̀rẹ́ yín ni wọ́n. So nǹkan tí mo ní sọ fọ́rọ̀ yẹn ni pé gbogbo àwa ọmọ ilẹ̀ Olújí pẹ̀lú Oǹdó nídìgì tó wà ní diaspora ó yẹ ká lè stood up fún bàbá yẹn kò yẹ kí ààrẹ lè jẹ bàbá yẹn gbé. Subhanallah. Bá gbọ́ nínú statement tí bàbá yẹn sọ ń gbà yẹn tó ní pé àwọn ọmọ òun ò dúró kò sí àwọn ọmọ lọ́dọ̀ ọ̀hún. Bá gbọ́ statement yẹn ń gbà yẹn. Bẹ́ẹ̀ni mi náà gbọ́. Pé kábíyèsí yẹn níṣẹ́ ibi lọ́wọ́ tó máa ń ṣe ó máa jẹ́ one of the kidnapper ní Ogun State tó bá ṣe investigation wọn dáadáa. Ó máa pẹ̀lú àwọn tó ń jí tẹ́tẹ́ bá gbọ́ about 3-4 months ago ní Ogun State Abẹ́òkúta kidnapper ìjọba yẹn ń rampart ní Ogun State tó bá ṣèwádìí ọba yẹn máa jẹ́ kan nínú wọn tó máa ń jí àwọn ọmọ gbé. So nǹkan tẹ̀mí fẹ́ sọ tí mo fẹ́ gbà wọn mọ Oǹdó ilẹ̀ Olújí láàyè
because nínú gbogbo àwọn tó wà l'Amẹ́ríkà ń sìn àwa ilẹ̀ Olújìlá pọ̀ jù kò sí ìlú tó tó wa in the whole federation. ẹ̀yin Olújìlá pọ̀ jù l'Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tó wa. nílùú yẹn ṣe so tẹ́nì kọ̀ọ̀kan bá dáwọ́ $1 táwa náà ká gba lọ́ọ̀yà ká fi sọ́pọ́ọ̀tì bàbá yẹn ká gba lọ́ọ̀yà tó ta bá dáwọ́ $1 each person so àwa náà máa gba lọ́ọ̀yà a máa fi sọ́pọ́ọ̀tì bàbá because bàbá ọ̀rẹ́ mi ni ọmọ bàbá yẹn classmate mi ní àjọ lọ school ni so èmi ò dẹ̀ lè jẹ́ mo ètì kéèyàn máa pètè èèyàn mo lè kú síbẹ̀ so bó ṣe gbá bàbá yẹn létí yẹn ó máa gbá ọba yẹn náà létí padà ìdí nìyẹn tínú everybody fi lè dùn kó dá ọba yẹn kó dá dùbúlẹ̀ kí bàbá yẹn náà gbá létí gbogbo ìpè tó fi sórí bàbá yẹn képe yẹn kó padà sórí ọba yẹn. ṣé ẹ ń gbọ́ mi. gbogbo ayé ní gbọ́ èmi nìkan kọ́ ni mò ń gbọ́ yín o suggestion tí ń lọ àtẹ̀rọ tí ń. bísọ̀ tó fún ọba yẹn ò tó after tó bá kúrò nínú nǹkan kó tún máa bọ́ sínú wàhálà míì ni tó bá kúrò nínú prison yẹn from there kó tún máa lọ another prison tó bá parí kéèsì kan tó tún máa bẹ̀rẹ̀ another case lórí ẹ̀ ó yẹ kó destroy ni ẹ̀ ni kó tọ́mọ̀ kán lè kúrò nínú pátá bàbá yẹn ló yẹ kó fi jọba ń sìn tó bá fẹ́ ṣe dáadáa kó fi bàbá yẹn jọba kó gbé bàbá yẹn lé orí ọba yẹn tó bá fẹ́ ṣe ń sìn nǹkan tó yẹ kó ṣe nìyẹn bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ ni pé gbogbo àwọn bodyguard àwọn tout yẹn ẹni tó bá lè ṣe investigation fún gbogbo wọn yẹn ó dá mi lójú pé ara àwọn tó kidnap ní Ogun State wọ́n máa wá wọn kò wọ́n máa rí wọn ajínigbé lọ́ba yẹn òun ni bàbá àṣàlẹ̀ àwọn tó ń jíyàn pé because a lot of people ti complain about yín iṣẹ́ ibi tó ń ṣe nílùú yẹn. Ọlọ́run ṣàánú wa èrò yìí nìyẹn. àwọn èèyàn ti complain gan. so èmi máa rọ gbogbo àwa tá a wà ní diaspora ní ọmọlẹ̀ Olújì àtòǹdó a máa gather together ká lè ṣe meeting bó ṣe $1 bó ṣe 50 cents each person tabada at least tabada $100,000 ibi tí kíní yẹn máa gbẹ̀yìn sí ká máa wò ó èmi àtọ̀rẹ́ mi lẹ́yìn àti ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn tó mo tún máa pè tó bá dọ̀la. èmi ó àti gbogbo ayé lọ́gbọ́rọ̀ yà mẹ́mi ọ̀rọ̀ yìí pé ẹja ní sùúrù sí i bó tẹ̀ jẹ́ pé tọ́ba ìṣe nǹkan tó burú ni ó tún wá ní kábíyèsí yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣe kódà wọn ló ti nà Mufasiru tó já Mufasiru sí òhò rí. wọ́n sọ bẹ́ẹ̀ kò yẹ kó máa yẹn ń lọ free bẹ́ẹ̀ yẹn o eléyìí máa jẹ́ scapegoat fún gbogbo àwọn ọba tó máa ń ṣèyẹkúṣe yẹn ó máa jẹ́ scapegoat fún wọn so kò yẹ kó padà sórí àléfà mọ́ rárá ó yẹ kó máa ṣẹ̀wọ̀n yẹn lọ ni ó ní pé òun mọ ọlọ́pàá òun mọ anybody nínú Tinubu regime tá a wà yìí at least ní federal a máa rá àwọn ọmọlẹ̀ Olújì náà tó wà ní ipost DG tó wà ní IG DG so tó bá lóun mọ̀ èèyàn kò mọ anybody o kò sẹ́ni tó mọ̀ ọ́ so mo máa rọ gbọ́ àwọn ọmọlẹ̀ Olújì ká lè cooperate ká stood up fún bàbá yẹn so bẹ́ẹ̀ mi ṣe jáde kẹ́lòmíì tún jáde lọ́sọ̀ opinion tiwọn bẹ́ẹ̀ èmi máa advice ló ṣe remind ẹ̀yìn ó ṣì wà ní custody common release ẹ̀. kí adé èrò tí ó máa jẹ́ àríkọ́gbọ́n fún everybody. Ọlọ́run bá ní sẹ́yìn lẹ́sùn olóore ojú òní tí wàá burú òní sí ọlá àpọ̀lá lùkúrẹ́ àná ìlú wo lẹ ti bá wa sọ̀rọ̀ yìí. US tó wà ní US ó ti padà sí US. láti US Ọlọ́run ní faburú ṣe ààbò Ọlọ́run bá ní dájú lórí yín ní tí bàbá yẹn náà ṣe ó burú o ó tún wá ní ó tún mọ fídíò bàbá yẹn pẹ̀lú ọjọ́ orí bàbá yẹn confidence.
Ọlọ́run tó fẹ́ kó ba lórí kó fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ nìyẹn. Àwọn tó ti ṣẹ̀ ló ṣèpè sọ́bẹ̀ yẹn. Ẹni fọ́ fọwọ́ ara ẹ̀ ló fi ṣera ẹ̀ bẹ́ẹ̀ yẹn kò fẹ́ tó kó bá. Ó fúnra ẹ̀ ló ṣe fídíò náà. Tó ó fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ níbẹ̀ yẹn. Ọ̀rẹ́ fún títí yẹn. Ẹgbẹ́ àwọn òǹgà òfin tẹ́gbẹ́ 43 years ẹ rí pé. Ṣé 43 years ni kábíyèsí yẹn? 43 years ni. Subhanallah. 43 years ni. Subhanallah. Àjọmọ̀gbé lọ́ba yẹn. Lọ́nà owó máa wà díẹ̀ dáadáa àjọmọ̀gbé ni. Gbogbo àwọn tó ń sọnù ní Abẹ́òkúta Ògùn State ó máa lọ́wọ́ ń bẹ̀. Kò lè dẹ̀ ẹ̀yìn ẹ̀ ó máa lọ́wọ́ ń bẹ̀. Iṣẹ́ aburú tó ṣe tó máa jèrè ẹ̀ very soon náà ó ti ẹ̀dín jẹ́ lọ́wọ́ ń sùn. Abike Abdulsalam, thank you, God bless you. Ìparun nílẹ̀ olóòjì mo mọ bàbá yẹn dáadáa. Mo kì í ṣe ìwà ẹ̀ mo mọ̀ wọ́n dáadáa tó Ọlọ́run máa fi àjẹ ọba yẹn o. Mo lè lọ fún ìbẹ́ yẹn. Ó wá tún ní kọ̀sẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ọmọ bàṣẹ wọn lọ́nàrẹ́bù kan náà wọ́n ló di ọ̀nàrẹ́bù yẹn mọ́ àga ni kó tó di pé ní ọ̀nàrẹ́bù náà. Ká ní pé bàbá fi ọmọ wọn pé àwọn ọmọ wọn ń gbé lọ́dọ̀ ẹ̀ mọ̀ kan tó ti wọ́n ti máa kidnap àwọn ọmọ bàbá yẹn náà. Ká ní pé lára àwọn ọmọ wọn ìbọn tó ti mọ orú ẹ̀ tó bá yẹn jẹ́ ni bàbá yẹn ṣe ní àwọn ọmọ ò sí lọ́dọ̀ tó fi sọ fún gbé ìlú. Ká ní pé ọ̀dọ̀ bàbá yẹn náà pé wọ́n ti máa ṣe wọ́n ń jàǹbá ní nǹkan kidnap wọn àbí kan ṣe kankan fún wọn. Bàbá yẹn gan ti mọ irú ẹ tó jẹ́ tẹ́lẹ̀ àṣírí ẹ̀ tó máa tú ó ti pẹ́ tí ṣe fún bàbá yẹn Ọlọ́run lórí àṣírí ẹ̀ ó máa tú kò fẹ́ tó ń ṣètò àwọn ọmọlẹ̀ olùdíná tó ń lọ fún ìbẹ́ yẹn ẹ̀san máa dé ẹ̀san yẹn ló dé yẹn. Ọlọ́run bá ní san ilé ẹ̀san olóore gbogbo alágbára ayé ẹjẹ́ á ṣe sùúrù ẹni tí ò ní lónìí ó ní lọ́la o ẹni tí ò sí ń pò lónìí ọwọ́ à ń pò lọ́la ẹni tí ò sí láyé agbára lónìí yọ wà láyé agbára lọ́la ẹni tí ò léèyàn lónìí náà padà níyàn lọ́la ẹni tí ọmọ yẹn lónìí ó padà mọ̀yàn ìgbàlá ni ẹnìkan ìláyé. Kò sí ìgbàta máa mú lọ. Gbogbo téèyàn ń sáré orí olórí ọmọ díẹ̀ lọ́mọ máa jẹ orí olórí ló máa jẹ lójú. Díẹ̀ lọ́mọ jẹ orí olórí ní ọjà yòókù. Orí olórí ló máa jẹ díẹ̀ lọ́mọ máa jẹ fámìlì pẹ̀lú ọ̀rẹ́ orí olórí ló máa jẹ. Nípa sáré lókè à ń sáré lódò òfò ní gbogbo ẹ̀ kò jẹsẹ̀ mẹ́fà lọ. Láìláìlọ́lá kò jẹsẹ̀ mẹ́fà lọ kábíyèsí Olódùmarè. Aṣọ lórí aṣọ òpó lórí òpó. Kábíyèsí Olódùmarè. Ààrẹ ìdílé ayé ni tí wọ́n bá ti dìwà oníkálukú àpadà onílé máa gbalé tó rẹ́ẹ̀tì wọ́n bá ti dìwà onílé máa gbalé ni. Akàn temporary nílé ayé ta wà kò sí nǹkan kan mẹ́. Ká jẹun kó yàn ṣe fàájì ẹ̀ gbádùn ara yín. Thank you, sir. God bless you, sir. Ọlọ́run bá ní dúpẹ́ fún yín. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ ara àwọn ọmọ ilé Olújì ni wọ́n sọ̀rọ̀ yẹn o. Wọ́n fi ẹ̀hónú wọn pẹ̀lú tí kábíyèsí ṣe fún bàbá wa yẹn pé kò tí àwọn lọ́rùn. Orí adé kí lẹ tún fẹ́ kọ́ lóun ṣe tí ò tí ì ṣe. Gbogbo ẹ̀yin orí adé ẹ ṣe sùúrù o. Gbogbo alágbára ẹ̀sùn agbára lò. Àwọn ilẹ̀ Olújì tó wà ní òkè òkun fún gbogbo wọn dìde lọ́mọ fi bàbá yẹn lẹ̀ nìkan o wọ́n dìde. Ọ̀dà yóò rọrùn ojú òní tiwa ẹsẹ̀ gẹ̀ẹ́sà á tún mọ̀ pé tá a bá tún lọ́rùn tá a fẹ́ bí. God bless you sir aburú òní ṣe yín o. Ṣé a rí báyẹn? Ẹni tí ò níkan o ẹnìkan ò lé ní gbogbo ayé o wà á ní díẹ̀ àwọn kan náà ò ní díẹ̀ ní o
èmi pẹ̀lú yín ẹ jẹ́ ká na sùúrù sí i bọ́ ọba jẹ́ àfáà ṣe sùúrù ẹni tí òkè ní ọ̀tọ̀jú ẹ tó kéwò tí wọ́n bá jẹ́ àfáà tó ń pa àfáà ní àfáà ní ọ kò sẹ́ńbọ̀ jí yẹn ẹni tí òkè ní ọ̀tọ̀jú ẹ. gbogbo tí jórí adé ẹjọ́ ẹ ní fẹ́ wọn parí ẹ ẹjá ṣe sùúrù o Ọlọ́run ní faburú sẹ́ni kankan gbogbo alágbára aláṣẹ àáfàá pásítọ̀ gbogbo yìí àwọn tọ́lọ̀ ní kí wọ́n wà ní ipò pé àwọn kan bẹ lábẹ́ wa ẹjá ṣe sùúrù ọ̀nàrẹ́bù ní ọ́ni chairman lọ́jẹ́ ni kánsílọ̀ lọ́jẹ́ ni sẹ́nitọ̀ lọ́jẹ́ ni òní rẹ ló ti rí gbogbo ayé ti rí àwọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ lónìí ipò wo ni wọ́n máa wà lọ́la ìwọ ọmọ ọ̀la lọ́yẹ kẹrù yọ báyẹn jù. na arúkà fi dùn ní yàgùn múmu wá àsìrẹ́tù wọ́n lè lùkà fi dùn ní yàmà áàlù wọ́n bá ti lù kò sí kẹ̀kẹ́ lábẹ́ sẹ́mi irọ́ lásán Yorùbá lẹ́bù irọ́ lásán Yorùbá lẹ́bù torí náà Ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tíjà wa lẹ́sẹ̀ àwọn alágbára ẹ jẹ́ á ronú pé táwọn kan bá ń bẹ lábẹ́ wa lónìí àmà yẹmọ wọn o àmà kádàrá wọn o àmà kọ́lẹ̀ wọn o ó lè jẹ́ pé tí wọ́n kọ́ tanstẹ́ẹ̀nì táwa ń gbé kiri torí náà Ọlọ́run ní fi wá sílẹ̀ o rere lẹ́san yíká náà lẹ́san ṣèyí tó bá wù ẹ́ nínú méjèèjì ẹ̀san àké àdá lè rí ọmọ.